wo ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan tí Mufti Ìwò ń sọ àti èsì tí àwọn bọ̀dá mi yìí tí wọ́n fún Mufti Ìwò. Ṣe rí ọ̀rọ̀ Mufti Ìwò it's like kò tí ì sí bóyá ká sọ pé kò tí ì sẹ́ni tó fẹ́ bá wí ni àbí kò lẹ́ni tó tiẹ̀ máa kọ́kọ́ bóyá kọ́ tiẹ̀ kọ́kọ́ arrest Mufti àbí Mufti Ìwò tó ń pè because ó kàn máa ń sọ̀rọ̀ jàǹgbá mi á máa sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ ẹ má bínú o bọ̀ mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan táwọn bọ̀dá wa yẹn sọ fún un. Ṣé ẹ rí ọ̀rọ̀ Mufti Ìwò ọ̀rọ̀ ẹ̀ ṣe kí ni ọ̀rọ̀ ẹ̀ fẹ́ àmójútó gidi gan-an ni because àwọn Saudi tó ń ṣiṣẹ́ fún yẹn ó dàbí pé wọ́n ń gbé owó fún gidi gan-an ni ẹ wá lọ gbọ́ nǹkan táwọn bọ̀dá wa yẹn sọ lórí ẹ̀. Èsì ọ̀rọ̀ ní fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe Sharia council ẹ wá lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ pé orí yín ti burú ẹ máa lọ sílé ògùn látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yín ti burú lọ́rùn yín. Àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo Sharia lọ lórí a fẹ́ lo Sharia yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà táàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìgbọ́ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya yẹ̀rí àtẹ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe ti ẹni wọ́n náà ní customary court òfin tí ògùnlága yìí bá gbé kalẹ̀ àti ètò láàlú ẹni máa lò bẹ́ẹ̀ lórí ìlú ògùn ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n lọ́ọ̀jì Muslim Sharia council lábẹ́ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà tán draft lẹ́tà tán ẹ pọlọ́pàá sí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹ bá wá ń bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàlẹ̀ gbàmú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mẹ́tọ̀ wà padà dáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sharia council Ọ̀ṣun state Sharia council àbáwọn ọ̀rọ̀ yòókè wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹnìkan gbọ́dọ̀ pàṣí wa wọ́n náà lọ́ọ̀ jíjẹ kéde tí ẹnìkan pé èṣù láàlú àtòkù látàáyé ẹ̀kọ́ ṣúṣàn àwọn náà bẹ́ẹ̀ lọ́ọ̀tẹ́ lọ́ọ̀tẹ́ lọ́ máa lò ó. Ẹ ṣeun ó kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá lápapọ̀ home and abroad mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹni tí ń fẹ́ kí omi àlàáfíà kó tòrò nínú ìlú ṣe máa ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí Ọ̀yọ́ nìyẹn o àwọn ará Ọ̀yọ́ lẹ fún lẹ́sì ṣùgbọ́n ibi tẹ́ ti ṣe mistake pé ti t'Ọ̀ṣun state ń bọ̀ wọn òbí bàbá ńlá bàbá yẹn dá o wọ́n rí pọ́npọ́n tó bí wọn òbí yẹn dá Ìwó lágbolé bàbá yín lẹ́ẹ̀ṣẹ̀ sí bẹ́ẹ̀ ṣe sì bẹ́ẹ̀ lẹ́nu Ìwó lágbolé bàbá yín lẹ́ẹ̀ṣẹ̀ sí ẹ sì ṣẹ̀rí àti ẹ̀yin òde òpónú yìí olórí ibu yín ṣé inú Kùránì ní orí ọká orí èrè ewé ọ̀sìn kí mi inú Kùránì ló wà ẹ lè ṣe ẹ̀yìn náà ẹ lè ṣe kẹ́mọ́júṣẹ́ ẹ̀yin òpónú akínrádà yìí sẹ́yìn ilẹ̀ ilé tòlú báyìí tẹ́ẹ̀kan ba nǹkan jẹ́ tẹ́ ń korí burúkú báwọn ọmọ tẹ́yìn bí ẹ̀yin òpónú yìí ẹ di Arabic àgbáwọn national pè ẹ di Arabu yín lọ bí tẹ́ ti ṣẹ̀ wá tẹ́ ti gba mùsùlùmí wá tẹ́ bá fẹ́ ṣe gbogbo nǹkan ṣẹ̀rí àbáyẹn ẹ máa lọ sí Mẹ́kà àbí Mẹ́dínà tàbí kó wà nù yàrá yín lágbolé bàbá tó bí ẹ̀yin òpònú ọ̀dẹ̀ ṣé bí èèyàn ṣe ń sọ̀rọ̀ nù ṣẹ̀ríà ẹgbẹ́ ṣẹ̀ríà wá sọ̀sùn stéètì ẹ̀yà ìtàlẹ̀ ẹjọ́ sọ sẹ́yìn àtọ́ba àwúlẹ̀ ẹjọ́ sọ ẹ̀yin amúnikọlù ní òpònú dẹ̀dẹ̀rìn ọ̀dẹ̀ yìí ẹ̀yin náà wù bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ṣé ẹ̀ bímọ ni ẹ ṣàmọ kírètì wàhálà alẹ́ fáwọn ọmọ yín ẹ wá sọ ẹ̀sìn yẹn ẹ sọ di ẹ̀sìn alákatakítí ẹ sọ dẹ̀sìn wàhálà ẹ̀sìn ìpayé kékeré fáwọn ọmọ yín ẹ kàn dédé dẹnu dọ́rọ̀ ẹ ń wúwa bí òpònú ẹ̀yin náà wọlé ayé yín lóde sọlọ́run lẹ́ ń gbìjà ni abẹ́ ń gbìjà ara yín
ẹ̀yin bàbá ẹ̀ jẹ́ ṣe jẹ́ ó dẹ̀ ṣẹ̀bi owó ìyàgbọ̀n lọ múràn àjẹun lógbò kọ́ ni òjò tájá wọn ni wọ́n ṣe máa ń ṣe níran yín náà nìyẹn ẹ wá ṣe sùúrù kò sí nǹkan tí ń jẹ́ sẹ̀ríà o tẹ́ bá ṣe sẹ̀ríà bóyá lọ́rin àwọn lọ́rin yẹn náà ẹ lè lọ síbẹ̀ tàbí kẹ́ lọ sí Mẹ́kà àti Mẹ̀dínà yín ṣùgbọ́n lọ́sùn bí bàbá ńlá bàbá yín dá ṣerú mi ní jáde irú wa ìlà jáde lẹ́lẹ́lù ẹ ní rí sánmọ̀ tẹ́ fi jáde kúrò láyé ìjọ tẹ́ bá dánrú ẹ̀wù ní jáde ẹ̀ sì lù mí ilẹ̀ ti ga jù ń lọ́nà ẹ̀ lù mí mo fi fábúra àwọn òbí bàbá ńlá bàbá yín dá wọ́n rí pẹ̀gbá bàbá yín òbí dá irú wa yóò jáde ẹ̀ lẹ́ lù à kí lẹ́ là á sí tẹ́ bá ti wọlé báyìí ní jáde mọ́ tí ó fi di ọjọ́ tẹ́lò láyé ẹ̀yin olórí burúkú àgbàlagbà ṣé bọ́ ṣe máa ń tòlú lẹ ṣe ń tòlú ẹ wá ń ba nǹkan jẹ́ ṣé dandan ni kẹ́sìn kan wà ní ìjọ wo lè rí àwọn kìrìsìtẹ́nìtì kan ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀yin nìkan náà ní o ẹ bá ti rí i pé omi àlàáfíà tí ń wà báyìí kẹ́ dàrú ni ayé yín ti bàjẹ́ o ẹ dẹ́ ń ṣe lẹ́dà àwọn ọmọ yín ni ẹ ń ṣe lẹ́dà àwọn ọmọ yín ni ṣùgbọ́n kẹ́ tó jáde kó láyé padà kàgbákò àyàfi tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe rán yín ní ìyẹn lóko ṣùgbọ́n tí ẹ bá jẹ́ pé bọ́lọ́run ṣe rán yín ajá ó padà jòkú yín ni ẹ̀yin aláìda ìka èèyàn yìí. wá pa iwájú ọmọ akúnyẹnyẹ ta ló lè kojú oníṣẹ̀ṣe níbi tó níṣẹ̀ṣe ọyọ kan bá dúró tí ẹ̀yin ẹrú Saudi ẹrú aláàyè 100 bá dó ń bẹ oníṣẹ̀ṣe ọyọ kan ìṣẹ́gbẹ́ yìí. ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín. Mufti ó ń gbẹlẹ́nu pẹ̀lú Rasidi Kẹrẹmọjẹlẹ tìlú Ìwó ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá yín dá Rasidi ìlú Ìwó Kẹrẹmọjẹlẹ pẹ̀lú Mufti rẹ̀ ó ń gbẹlẹ́nu tìlú Ìwó tó bá ti bí bàbá ńlá bàbá ẹ̀yin méjèèjì dá ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ tó bá ti bí bàbá yín dá Mufti ó gbẹlẹ́nu àti Rasidi tìlú Ìwó Kẹrẹmọjẹlẹ ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì dá ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ Mufti ó gbẹlẹ́nu ó sì ẹ̀wọ̀n láìpẹ́ yìí I promise you wàá lọ sí ẹ̀wọ̀n láìpẹ́ yìí tó bá ti bí bàbá ẹ̀ ìwọ àti Rasidi ìlú Ìwó ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì dá ẹ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ àwọn èèyàn lè mọ̀ wó pé Àkànbí Ọlọ́ba kí lórí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ nǹkan tí mo rí tó jí kí n sọ̀rọ̀ yìí màá play fídíò yẹn nísìnyí àjọ gbọ́ lẹ́nu Mufti ó gbẹlẹ́nu Mufti ó gbẹlẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ sínú fídíò yìí tó bá ti bí bàbá ẹ̀ dá pẹ̀lú Rasidi ìlú Ìwó Kẹrẹmọjẹlẹ ẹ̀yin méjèèjì tó bá ti bí bàbá ẹ̀yin méjèèjì dá ẹ jáde kẹ́ mú déètì kẹ́ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdi ẹ̀yà àjọ gbọ́ ohun tó sọ. èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe sẹ̀ríà council ẹ wá lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pọ̀ bí yàrá yàrá yìí. ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yìí ti burú lọ́rùn yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ èèmọ̀ dáadáa wípé kódà tí Yorùbá bá ya sẹ̀ríà tẹ̀ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe tẹ̀lé náà ní customary court òfin tí ògùnlága yìí bá gbé kalẹ̀ àti ìtùláàlú ẹni máa lò bẹ́ẹ̀ lórí ìlú ògùn ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia Council lọ́bẹ̀ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter ká ẹ kọlọ́pàá sí ẹ pé wà lọ́yà ẹ bá wá wá ń bá ọ̀tọ́lọ́pàá ọ̀bàlẹ̀ gbàmú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa kẹ́ lọ launch ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọ̀rọ̀ ìrọ̀lẹ́ wíwò tí a náà ọ̀ ń bọ̀
ẹ̀dá tó gbọ́dọ̀ pa sí wa wọ́n náà bẹ̀rẹ̀ lọ́jẹ̀ kéde tí ẹ̀rọ pé èṣù láàlú àtòkúlá káyé constitution àwọn náà bẹ̀rẹ̀ lọ́jẹ̀ lọ́jẹ̀ tẹ̀ lọ́wọ́ lò. ṣé ẹ ti gbọ́ gbogbo àlàyé tí Mufti ó ń gbẹlẹ́nu ṣe mo tún wá ń rìpíìtì ọ̀rọ̀ mi báyìí Mufti ó ń gbẹlẹ́nu pẹ̀lú Rasidi Kẹrẹmọjẹlẹ tìlú Ìwó tó bá ti bí bàbá yín da ẹ jáde kẹ mú déètì kẹ lọ sí sẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ ìkọ́ tákànbí ọlọ́ba ń sọ nílé gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì tẹ́ ń gbọ́ wa sẹ̀ríà lọ tó ń gbé bọ̀ wálẹ̀ Yorùbá fún wa kò ń ṣe àwa oníṣẹ̀ṣe ló ń bà wá jà o tálákú wá pa iwájú ọmọ akúnyẹnyẹn ta ló lè kojú oníṣẹ̀ṣe níbi tó níṣẹ̀ṣe ọyọ kan bá dúró tí ẹ̀yin ẹrú Saudi ẹrú aláàyè 100 bá dó ń bẹ́ oníṣẹ̀ṣe ọyọ kan ìṣẹ́gbẹ́ yín ta ni yín tí lórí tẹ̀kẹ̀ pọ̀ bí eṣú ìyà ò bọ́ lọ́jọ́ mọ́ Balógun ìyà ò bọ́ lọ́jọ́ mọ́ Balógun bí àbá wá jọ mọ́ Balógun ìdá gìrìgìrì àwọ̀lú ẹsẹ̀ gìrìgìrì àgbòde bàbá yín wọn ò bí dá ọ̀rọ̀ nǹkan táwa ń jà fún ni pé gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ wa nǹkan tá ń jà fún ni pé nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá fàyè gba sẹ̀ríà lọ kò ń ṣàwọn oníṣẹ̀ṣe ló ń bọ̀ wá mú torí pé àwa ò ń ṣe mùsùlùmí oníṣẹ̀ṣe làwa àwa ò bìlífù lórí Allah àti Muhammadu ṣe ń gbọ́ bẹ́ẹ̀ yín tẹ́ bìlífù lórí Allah àti Muhammadu tẹ́ ń ṣe mẹ́ta lọ́kan tá a bá eré eku eré ọká eré ejò tá a bá lọ́dọ̀ yín tẹ́ mọ̀ fi gúnṣẹ́ ọṣẹ ajé ọṣẹ kìíní kẹtẹ́ ní ìpera yín mùsùlùmí ẹ̀yin lòfin yín bọ̀ wá bájà àtẹ̀yin mùsùlùmí abímọ má tọ tọmọ yín ń fẹ́wọ́ tí ẹsẹ̀ rí alọ́ bá dé tọmọ yín bá fẹ́wọ́ tó mú kí o ní nǹkan wọn á gé lọ́wọ́ òsì tó bá tún jalè lẹ́lẹ́ẹ̀kejì wọn á tún gé lọ́wọ́ ọ̀tún wọn á sọmọ yín di kúrú bente ìkan tí wọ́n ń pè ní sẹ̀rí alọ̀ tó ń gbé bọ̀ wá bá yín nìyẹn tẹ́ bá wọlé haúsá tó ti ń lo sẹ̀rí alọ̀ kò ń ṣe léegun ibẹ̀ náà ń pa o kò ń ṣe kìrìsìtẹ́nì ibẹ̀ náà ń pa ẹ̀yin mùsùlùmí ara yín náà lẹ́ ń gẹ́ra yín lọ́wọ́ lẹ́ ń para yín mùsùlùmí náà ni wọ́n ń fẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ lọ́mọ ọdún 6 mùsùlùmí iná ẹ̀ lọ́lọ́ jalè tí wọ́n gé ọwọ́ rẹ̀ so àwọn Boko Haram àyìn mùsùlùmí náà ń pa Taliban mùsùlùmí ni wọ́n ń pa Al-Qaeda mùsùlùmí náà ń pa kò ń ṣàwọn oníṣẹ̀ṣe kò ń ṣàwọn Júù kò ń ṣàwọn kírísítẹ́nì náà ń pa ẹ̀yin ara yín náà lẹ́ ń para yín ihun tí sẹ̀ríà lọ́ dẹ̀ sọ nìyẹn wọ́n bá gbé sẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá kí lọ́kàn bí ọlọ́ba kí lọ́kàn mi pẹ̀lú yín mo jẹ́ ẹrú Allah ni àbí mo jẹ́ ẹrú Muhammadu àbí mo jẹ́ ẹrú Saudi bẹ́ẹ̀ yín tẹ́ ríra yín lọ́mọ Yorùbá tẹ́ ń ṣe síláàmù tí síláàmù yín ò pé ẹ̀yin ní sẹ̀ríà lọ ń bọ̀ wá bájà o tọmọ yín bá jalè wọ́n gé lọ́wọ́ tẹ́ bá bímọ òkókó ìmáàmù àdúgbò yín àbí ṣèyíkì àdúgbò yín ó lè pé ọmọ yìí wù ú láti fẹ́ láti kékeré ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ṣèyàwó yọmọ gbọmọ yín lọ́dọ̀ òun ní ọmọ tọ́jú ọmọ yẹn láti kékeré tó fi dàgbà tọmọ yẹn bá ti ń dàgbà sí tókò rẹ̀ bá lé ó lè mọ fọwọ́ sí ọmọ yẹn lójú ara bákan títí tára ọmọ yẹn ó fi lè gbá kó bá sùn nínú sẹ̀ríà lọ náà ló ti wà pé ẹ lè fẹ́ ọmọ ọlọ́mọ ọdún 6 ẹ lè bá sùn lọ́mọ ọdún 9 ẹ̀yin mùsùlùmí náà wọ́n wá fọmọ yìí sẹ́mi tí mi ń so oníṣẹ̀ṣe ni mùsùlùmí ó pọ̀ wọn fọmọ mi nígbà tó ṣe pè fún láàfin tayín lólobó nǹkan yóò lè ṣẹlẹ̀ mo jẹ́rìí àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá nígbà tí wọn ọ̀gọ̀ kí náà kàwé fún kí láwa ń lo democracy lọ fún so ìwọ Mufti tó wá ń jagídí yìí tó bá ti bí bàbá ẹ̀dá ìwọ àti Rasidi ìlú Ìwó ẹ mú déètì kẹ wá sí sẹ̀ríà court lọ́yọ̀ọ́ mo nígbàgbọ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n kọ sálátakò fún yín after gbà yẹn ìjọba gangan tọ̀yọ́ state gómìnà wa olójú ẹ̀ ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tálùbọ́ kówó ọ kọ ìkàtà tó bá ta àsìkò ọ̀rọ̀ tí ì tó.